ẹ káàbọ̀ sórí ètò. Akínsa. Ẹ bá mi gbẹ́nu sí kinní yẹn. Akínsa. Ẹ bá wa kí gbogbo àwọn ènìyàn wa nílé. A kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé, a kí ọkùnrin, a kí obìnrin, a gbàdúrà fún yín lórúkọ Jésù, ẹ ó máa rí àánú gbà. Àmín. Iṣẹ́ yín á máa lọ síwájú. Àmín. Ẹ ó dẹ̀ máa rí àánú gbà. Àmín. Ògo yín á fọhùn. Àmín. Ọdún yìí á wá tù wá lára. Àmín. A ní ṣe lásán. Àmín. A ó dẹ̀ ra àánú gbà. Àmín. Ó yá ẹnìṣó ńlẹ̀. A fẹ́ yin Ọlọ́run láàrin ìṣẹ́jú díẹ̀. Ó yá ẹ máa yìn. Máa dúpẹ́ o, èmi á dúpẹ́ o, èmi á fìyìn f'Olúwa mi. Máa dúpẹ́ o, máa dúpẹ́ o, èmi á fìyìn f'Olúwa mi. Àfọpẹ́ f'Olódùmarè ọba rere. Àfọpẹ́ fún jáde ọba ọba lànà ọba lónìí. Kábíyèsí Olódùmarè bàbá rere. Sweet FM láwa yìí 107.5.1 láwa yìí tá a gbé ń fọpẹ́ f'Olúwa. Sweet FM ló kó wá síta bí ọmọ ọjọ́ mẹ́jọ. Máa dúpẹ́ o, máa dúpẹ́ o, èmi á fìyìn f'Olúwa. Máa dúpẹ́ o, máa dúpẹ́ o, èmi á fìyìn f'Olúwa. Máa dúpẹ́ o, máa dúpẹ́ o, èmi á fìyìn f'Olúwa. Máa dúpẹ́ o, èmi á fìyìn f'Olúwa. Ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé ẹ̀ rí i pé ètò tòní àrà ọ̀tọ̀ ni lórí ìkànnì Sweet 107.1 FM ètò Ohun Awon Kerubu on FM lẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yẹn. Prophet Olúwaṣẹ́gun Adébáyọ̀ and his Ogodo Iyin gospel band òun ni ẹ gbọ́ tí orin jábọ́ lẹ́nu ara nǹkan tọ́lọ̀ ń gbé wọn wáyé láti wá ṣe nìyẹn bá wá ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín ṣé ẹ jogún bá orin ni àbí báwo lẹ ṣe bẹ̀rẹ̀ gan-an. Ẹ ṣe olóòtú, mo lè sọ pé mo jogún bá. Mi ì dẹ̀ tún lè sọ pé mo jogún bá. Ṣùgbọ́n ẹ̀bùn ni láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ̀bùn ni látọ̀dọ̀ Ọlọ́run wá. Tẹ́ bá sọ pé ẹ jogún bá ara tálẹ́ ti jogún bá. Kò sẹ́ni kankan tó ń kọrin ní ìdílé wa. Nẹ́ni kankan tó ń kọrin rárá. Ọlọ́run kàn mọ̀ ó yọ̀ǹda ẹ̀ fún mi. Ó yọ̀ǹda ẹ̀ fún yín ni Ọlọ́run alààyè á túbọ̀ ràn yín lọ́wọ́. Nígbà tẹ́ ẹ wá bẹ̀rẹ̀ orin kíkọ, irú orin wo lẹ fi bẹ̀rẹ̀ gan-an? Irú orin wo lẹ fi bẹ̀rẹ̀? Nígbà tí máa bẹ̀rẹ̀ orin kíkọ, mo bẹ̀rẹ̀ pẹ̀lú ká máa kọ àwọn orin ẹ̀mí nǹkan kan, orin àríyá ní chọ́ọ̀chì láti ibẹ̀ lọ. Ọlọ́run dẹ̀ ń jẹ́ ó ń bá mi bomirin ẹ̀bùn yẹn ń lọ ó ń lọ títí tí mo fi di àsìkò yìí. tẹ́ ẹ wá yìí kí lẹ wá rí tó wá jẹ́ pé nínú gbogbo ẹ̀yà orin tí gbogbo àwọn èèyàn ń kọ, àwọn kan ń kọ tàkásùfè, àwọn kan ń kọ fòsókè kó forí kanlẹ̀, kí ló wá jẹ́ tó jẹ́ pé nínú gbogbo ẹ̀yà orin gospel music lẹ́yìn wá yàn láàyò. Ohun tí mi fi yan gospel music láàyò ni wípé bólíkálùkù ṣe máa ń kọrin tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀, pátánì tó líkálùkù fi ń kọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni láti lè máa jẹ́ kí àwọn èèyàn tó bá ń ronú láti lè máa múnú wọn dùn. Ẹni tó bá jẹ́ pé bóyá àsìkò kan wà tó jẹ́ pé nǹkan ń dùn lọ́kàn, bóyá tó bá gbọ́ orin yẹn lásìkò yẹn inú ẹ̀ máa dùn, ó máa tú ara yá gágá, kò ní lè máa ronú. So ohun tèmi fi yan gospel music láàyò nìyẹn. Ọlọ́run alààyè á túbọ̀ ràn wá lọ́wọ́. Kí làwọn nǹkan tó máa ń fún yín ní ìmísí láti kọrin pé nǹkan yìí tí n bá wà ní ipò báyìí máa ní ìmísí, àbí tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ máa ní ìmísí láti kọrin? Kí làwọn nǹkan yẹn? Àwọn nǹkan tó máa ń fún mi ní ìmísí náà jù ẹ̀mí Ọlọ́run lọ. Ẹ̀mí Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run náà la fi ń kọ orin yẹn. Òun náà ló dẹ̀ máa mí sí wa. Bí tá a bá dá wọn pele kan, orin báyìí ni kò kọ, orin báyìí ni kò kọ. Èèyàn kan lè wà ń bẹ̀ bóyá ó jẹ gbèsè, bóyá inú ẹ̀ ò dùn, bóyá ó ń la nǹkan kan kọjá. Bí irú àwa báyìí. Tí n bá wá kọrin yẹn lásìkò yẹn, inú ẹ̀ máa dùn, ó máa tú yáyá, ara ẹ̀ ó máa jó, ìrònú yẹn máa kúrò lọ́kàn ẹ̀. Ó máa kúrò lọ́kàn ẹ̀. Ìyẹn ni pé ìmísí Ọlọ́run alààyè ló máa ń fún yín ní agbára láti lè ti kọrin. Ọlọ́run alààyè yóò túbọ̀ ràn wá lọ́wọ́. Ó ti wá tó ọdún mélòó tẹ́ ti ń kọrin báyìí? Ó máa ti tọ́dún méje sẹ́yìn. Ọdún méje gbáko tẹ́ ẹ ti ń kọrin yìí, tẹ́ ẹ ti fi múnú àwọn ènìyàn dùn, tẹ́ ẹ ti fi ń gbé àwọn ènìyàn dìde. Ọdún méje gbáko. Láàárín ìṣẹ́jú díẹ̀ ẹ sọ ìrírí kan tí ẹ ò lè gbàgbé láti ìgbà tẹ́ ti ń kọrin, pé ìrírí yìí láti ìgbà tí mo ti ń kọrin yìí o, ìrírí yìí mi ò lè gbàgbé ẹ̀ láéláé. Ẹ sọ ìrírí kan tí ẹ ò lè gbàgbé láti fi dáhùn ènìyàn lẹ́kọ̀ọ́. Mo kí gbogbo àwa tá à ń gbọ́ wa nílé lóko, adẹ̀kí olóòtú, àwa náà ń kí yín. A kí wọn. Ìrírí tí mo lè sọ ni wípé àwọn ọ̀làkọjá kan wà tó jẹ́ pé mi ò lè gbàgbé, bíi pé bóyá ń sìn àti sọ pé a fẹ́ lọ show
tá a ti jọ sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ band pé ìgbà báyìí ni a fẹ́ lọ show ìgbà báyìí la fẹ́ dé sí show yẹn o onístrument dẹ̀ ti to instrument ilẹ̀ olóde náà ti ń retí pé olórin máa tó dé adórí stage mo bọ́ sórí stage mi ò ráwọn bọ́ìsì a bẹ̀rẹ̀ sí ní pé tọ̀tún à ń pè tòsì fóònù ti kú àṣẹwà lọ ń wá àwọn ọmọ báǹdì oníbáǹdì àwọn ọmọ olórin míì àṣẹ lọ ń wá wọn káàkiri àwa orin àti bọrùn àwa ọrùn àti bọ orí káṣá lè jẹ́ kí nǹkan yẹn kó ṣeé ṣe lọ́jọ́ yẹn ọjọ́ yẹn ni ọjọ́ tí mi ò lè gbàgbé. Ọlọ́run alààyè àtúbọ̀ ràn wá lọ́wọ́ Ọlọ́run alààyè ẹ tún gbé sókè. màá dúpẹ́ o èmi àfihàn Olúwa. màá dúpẹ́ o èmi àfihàn Olúwa. ṣé wàá fìyìn f'Olúwa ṣé mi àfihàn f'Olúwa. màá dúpẹ́ o èmi àfihàn f'Olúwa. ọmọdé ilé ṣé wàá fìyìn f'Olúwa ṣé wàá fìyìn f'Olúwa. màá dúpẹ́ o èmi àfihàn f'Olúwa. oore Olúwa láyé mi pọ̀nà èmi àfihàn f'Olúwa. màá dúpẹ́ o èmi àfihàn f'Olúwa. oore bàbá pọ̀ láyé mi èmi àfihàn f'Olúwa. àní máa dúpẹ́ o èmi àfihàn f'Olúwa. àní máa dúpẹ́ o èmi àfihàn f'Olúwa. èmi àfihàn f'Olúwa. ó lágbára ẹ̀yin ènìyàn tẹ́ ń gbé wa nílé lórí ètò Ohun Àwọn Kerubu on FM tòní àlejò pàtàkì tí wọ́n wà níbí pẹ̀lú wa ní Prophet Olúwaṣẹ́gun Adébáyọ̀ and his Ogodo Iyin Gospel Band àwọn ní ẹ̀bùn tí à ń ṣípayá lórí ètò tòní. Bàbá wa ẹ jẹ́ mú ìbéèrè yìí wá kí n tó borí kọjá sí apá kejì kí ló dé tẹ́ ẹ porúkọ báǹdì yìí ní Ogodo Iyin. Bíbélì náà sọ ó ní ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun tí àánú rẹ̀ dúró láéláé. dìímọ̀ téèyàn bá ṣe yin Ọlọ́run nínú Ọlọ́run á ṣe máa dùn sí yàn. ohun tèmi ṣe yan tèmi láàyò ni wípé èmi wò wípé ìyìn dá láti máa yin Ọlọ́run. ẹ wo so láti máa jẹ́ kí ẹni tí ọkàn ẹ̀ bá bàjẹ́ tó gbọgbẹ́ tó ń ronú tínú ẹ̀ ò dùn tó ń la nǹkan kan kọjá tó bá yin Ọlọ́run láti bẹ̀ lọ Ọlọ́run lè wo kó dẹ̀ darí aláàánú sí kí nǹkan tó ń rò yẹn kó gun yẹn dẹ̀ ṣẹ́ kó dẹ̀ ráàánú gbà. òun lèmi ṣe yàn láàrin pé Ogodo Iyin láti máa yin Ọlọ́run. Ogodo Iyin ká máa fìyìn fún láti máa yin Ọlọ́run. Ọlọ́run alààyè ó túbọ̀ máa yin ara rẹ̀ nínú ayé wa. ẹ jẹ́ kí n ré kọjá sí apá kejì lọ́hùn ètò Ohun Àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́. ẹ ṣe púpọ̀ wípé wà pẹ̀lú wa. ọkàn alárẹwà sinmi láyà Jésù. bẹ́ẹ̀ni ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ the Eternal Sacred Order of Zion Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè district headquarters. ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti sílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ the Eternal Sacred Order of Zion Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè district headquarters 18 Salima Sogbeson Avenue opposite Crown Royal Abiola Way Abẹ́òkúta. wòlíì Dámilá Stephen Adékúnlé JP bàbá ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002. kó àníyàn rẹ tọ̀ Jésù olùgbàlà wá kò sóhun tí ipá rẹ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. True Spiritual Light of God Church àgọ́ ẹ̀sán ló ń kéde ló sì ń pe gbogbo ènìyàn láti wá bá Jésù olùdáǹdè pàdé nínú àwọn ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa. ìsìn Ṣílò ní gbogbo ọjọ́ Wednesday ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán 10 a.m. to 12 noon. ìsìn wákàtí kan pẹ̀lú Jésù ní aago 6 ìrọ̀lẹ́ sí 7 ìrọ̀lẹ́ 6 to 7 p.m. ní gbogbo ọjọ́ Tuesday. àgbàyanu ìṣòro alágbára ní gbogbo ọjọ́ Friday bẹ̀rẹ̀ ní aago 11 àṣálẹ́ 11 p.m. ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday school máa ń bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀ 9 a.m. nígbà
tí ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ 10 a.m. nínú ìjọ True Spiritual Light of God Church Àgọ́ Ẹ̀sán tó wà ní nọ́mbà 11 Tẹ́júmọ́lá Estate phase 2 Arokoje Road Fàjọ́ Ọbántòkò Abẹ́òkúta. Senior Apostle Prophet DJ Adéwùnmí Minister in charge His Eminence Prophet Dr. J.O. Adéwùnmí Bàbá Alákòóso fún ìṣọ́nà àdúrà àti ìgbaninímọ̀ràn nínú ẹ̀mí ẹ pè 0806-637-6979 0806-637-6979. Jésù olùdáǹdè ń retí rẹ o. wàá bá ẹlẹ́dàá rẹ pàdé níwájú ìtẹ́ tó kún fún àánú àti oore ọ̀fẹ́. ọmọ ìgbàlà wálé o wá wọlé. CNS Movement Church Ayọ̀ni o Surulere District Abẹ́òkúta branch Restoration City ló ń pè ọ́ láti wá jẹ́ alábàápín nínú oore ọ̀fẹ́ ńlá tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù níbi ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sọ̀ọ̀sẹ̀ àti olóṣooṣù wa. ọjọ́ Wednesday àkọ́kọ́ nínú oṣù ní special anointing service ní aago 5 ìrọ̀lẹ́ sí aago 7 àṣálẹ́. àkànṣe ìṣọ́òru church monthly vigil restoration night ní Friday àkọ́kọ́ nínú oṣù ní aago 10 alẹ́ sí 4 òwúrọ̀. ìsìn ìmúṣẹ májẹ̀mú ní gbogbo ọjọ́ Saturday kẹta nínú oṣù ní aago 7 sí 9 òwúrọ̀. ìsìn ọjọ́ ìsinmi Sunday service ní gbogbo ọjọ́ Sunday ní aago 8 sí 11 òwúrọ̀. orin ìyìn tí ń fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. àdúrà àgbàyọrí àti ọ̀rọ̀ Ọlọ́run tó kún fún ìgbàlà. lábẹ́ ìṣàkóso ẹ̀mí mímọ́. ní CNS Movement Church Ayọ̀ni o Surulere District Abẹ́òkúta branch Restoration City Ọbalẹ́pẹ̀dé Estate Oníkókó Abẹ́òkúta Ògùn State. fún àdúrà àti ìgbaniníyànjú ẹ pè 0703-132-3153. wá Jésù olùgbàlà ń dúró dè ọ́. Ayọ̀ni o. bẹ́ẹ̀ ni pé orúkọ Jésù nígbà gbogbo ìbànújẹ́ ẹkún ọ̀fọ̀ àìní àìrójú àti àìráyè rẹ yóò sì fò lọ nítorí pé òun nìkan ló ní gbogbo agbára láyé àti lọ́run. nípa rẹ̀ ní pípe orúkọ Jésù ní kí gbogbo eékún pátá kó wólẹ̀ àti tó wà lókè àti tó wà nísàlẹ̀ ilẹ̀. ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè Tèmídire ní ìlú Abẹ́òkúta. àwọn olórin ẹ̀mí tí bàbá wa Prophet Olúwaṣẹ́gun Adébáyọ̀ and his Ogodo Iyin gospel band tí wọ́n léwájú fún àwọn ni Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ láti wà lórí ètò tòní. bóyá yín fẹ́ pè wọlé sórí ètò 0707-316-0403 0707-316-0403 0812-411-3677 0812-411-3677 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè sí. bàbá wa ẹ kó atótónu àtẹ̀kán. bàbá wa ìpè láti jẹ́ wòlíì torí wọn pé prophet la pè lẹ́ẹ̀kan ìpè láti jẹ́ wòlíì pẹ̀lú kíkọ orin Ògòdó báwo lẹ ṣe rí gbé papọ̀ torí iṣẹ́ ńlá ni. ẹ ṣe olóòtú iṣẹ́ ńlá ni lóòótọ́ ṣùgbọ́n Ọlọ́run ló ń kọ́ ọ̀yàn Ọlọ́run ló dẹ̀ máa ń darí ẹ̀dá èèyàn dẹ̀ mọ̀ èyí tó máa ṣe níwájú Ọlọ́run tá a fi di ẹni ìtẹ́wọ́gbà àti wòlíì àti iṣẹ́ orin kíkọ gbogbo iṣẹ́ ìránṣẹ́ náà ní níwájú Ọlọ́run. iṣẹ́ ìránṣẹ́ ní níwájú Ọlọ́run Ọlọ́run fún ara rẹ̀ ló sì ń fún yín ní orí ọ̀fẹ́. àwọn ibolẹ tí wọ́n ń lórí ọ̀fẹ́ láti máa kọrin àwọn ibolẹ tí máa ń lẹ tí pé tá bá tẹ̀ pé yín tẹ́ bá pè mí síbi báyìí máa kọrin bẹ́ẹ̀ tẹ́ bá pè mí síbi báyìí máa kọrin àwọn ibolẹ tí lórí ọ̀fẹ́ láti máa kọrin. àwọn ibi tá a ti lórí ọ̀fẹ́ àti máa kọrin a máa ń kọrin bóyá bíi church concert àwọn bíi ìkómọ níbi òkú àgbà a máa ń kọrin bẹ́ẹ̀ à ń kọrin bóyá bí wọ́n fẹ́ ṣe àjọ̀dún ìkórè wọ́n fẹ́ ṣe àjọ̀dún ìkórè wọ́n fẹ́ ṣe birthday wọ́n fẹ́ ṣe surprise a máa ń kọrin bẹ́ẹ̀ a máa ń kọrin chọ́ọ̀chì àṣálẹ́ ìyìn so a máa ń kọrin bẹ́ẹ̀. ẹ máa ń kọrin bẹ́ẹ̀ náà táwọn èèyàn bá fẹ́ pè yín nọ́mbà wo ni ẹ ní àǹfààní làwọn èèyàn lè pè yín sí. nọ́mbà tí àwọn èèyàn ní àǹfààní láti lè pè wá sí nínú ilé òun ni 081 69 26 08 83. nọ́mbà tí ẹ tún bá ń pè lẹ́ẹ̀kan sí. 081 69
26 08 83. ẹ̀yin náà rí i pé mo kàn ń lọ mò ń bọ̀ mò ń wá báírò tí mo máa fi kọ́ ni ẹ̀ tún bá mi pè lẹ́ẹ̀kan sí ẹ̀ bá mi pè kí n lè rí i kọ́ dáadáa. ẹ ṣe olóòtú. ó yá. 081 69 26 08 83. 83 ní nọ́mbà tí ẹnikẹ́ni tó bá fẹ́ pe iléeṣẹ́ ìránṣẹ́ orin ìyìn Ogodo Iyin gospel band Ogodo Iyin gospel band tí bàbá wa prophet Olúwaṣẹ́gun Adébáyọ̀ tọ́lọ́run lò wọ́n láti jẹ́ aṣíwájú fún Ogodo Iyin gospel band ẹ ní àǹfààní láti pè wọ́n sí concert ìkómọ òkú àgbà ẹ tún máa kọrin wedding náà báyìí bẹ́ẹ̀ ní àǹfààní láti kọrin níbẹ̀ lórúkọ Jésù Ọlọ́run àtúbọ̀ ràn ẹgbẹ́ akọrin yìí lọ́wọ́ ó yẹ tún kọrin ẹ mú kíní ìwà. ọdún yà tù wá lára ire ayọ̀ àwọlé fún wa. ọdún yà tù wá lára ire ayọ̀ àwọlé fún wa. ire owó àwọlé fún wa. ire yà tù wá lára. ire mọ́tò àwọlé fún wa. àṣeyọrí àwọlé fún wa. ògo tuntun àwọlé fún wa. ọdún yìí yà tù wá lára. ìgbéga àwọlé fún wa. ọdún yìí yà tù wá lára. ẹ̀jẹ̀ ń jíjó ọpẹ́ òye. ẹ̀jẹ̀ ń jíjó ọpẹ́ òwa. èṣù ò máa dé mi mọ́ yàrá ẹ̀jẹ̀ ń jíjó ọpẹ́. ẹ̀jẹ̀ ń jíjó ọpẹ́ òwe. ẹ̀jẹ̀ ń jíjó ọpẹ́ òwa. èṣù ò dé mi mọ́ yàrá ẹ̀jẹ̀ ń jíjó ọpẹ́. Èdè iná ẹ̀ la kí nílé lóko, a ò bó lórí ẹnìkan pátápátá. Sweet FM ló kó àti tàbí ọmọjọ́ mẹ́jọ. Ilé-iṣẹ́ yìí kò ní jóná kò ní bàjẹ́ lọ́lá Olódùmarè bàbá rere. Ọpẹ́ o, ọpẹ́ o, lémi àfihàn fún bàbá. 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 bí ọpẹ́ bí ìyìn bí kí n ṣáà máa dúpẹ́ lọ́wọ́ ọba dédé aṣẹ̀dá bẹ́ẹ̀ ló ṣe ń ṣe mí lórí ètò Ohun Àwọn Kérúbù on FM lónìí náà ni mo ṣe gbé àwọn akọrin Ogodo Iyin gospel band wá sórí ètò tòní níyì tí bàbá wa prophet Olúwaṣẹ́gun Adébáyọ̀ tí Ọlọ́run lò wọ́n láti léwájú fún bàbá wa ẹ̀ tó bá ń pe nọ́mbà táwọn èèyàn tí wọ́n lè ní àǹfààní láti pè é sí lẹ́ẹ̀kan sórí àwọn. 081 69 26 08 83. 83 ní nọ́mbà tí wọ́n lè ní àǹfààní láti pè é sí nígbàkigbà tí wọ́n bá fẹ́ pè é. Mo gbàdúrà fún iléeṣẹ́ ìránṣẹ́ orin ìyìn Ogodo Iyin gospel band lórúkọ Jésù iléeṣẹ́ ìránṣẹ́ yín yóò máa tẹ̀síwájú ẹ ò ní rí wàhálà ẹ ní rí dààmú ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí Ọlọ́run alààyè yóò sì jùmọ̀ wà pẹ̀lú wa ní orúkọ ti Jésù Kristi. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí True Spiritual Light of God Church àgọ́ ẹ̀sán ló ń kéde ló sì ń pe gbogbo ènìyàn láti wá bá Jésù olùdáǹdè pàdé nínú àwọn ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa ìsìn Ṣílò ní gbogbo ọjọ́ Wednesday ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán 10 a.m. to 12 noon ìsìn wákàtí kan pẹ̀lú Jésù ní aago 6 ìrọ̀lẹ́ sí 7 ìrọ̀lẹ́ 6 to 7 p.m. ní gbogbo ọjọ́ Tuesday àgbàyanu ìṣòro alágbára ní gbogbo ọjọ́ Friday bẹ̀rẹ̀ ní aago 11 àṣálẹ́ 11 p.m. ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday school máa ń bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀ 9 a.m. nígbà tí ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ 10 a.m. nínú ìjọ True Spiritual Light of God Church àgọ́ ẹ̀sán tó wà ní nọ́mbà 11 Tẹ́júmọ́lá Estate phase 2 Arokoje Road Fàjọ́ Ọbántòkò Abẹ́òkúta Senior Apostle Prophet DJ Adéwùnmí Minister in charge His Eminence Prophet Dr. J.O. Adéwùnmí bàbá alákòóso fún ìṣọ́nà àdúrà àti ìgbaninímọ̀ràn nínú ẹ̀mí ẹ pè 0806 637 6979 0806 637 6979 Jésù olùdáǹdè ń retí rẹ o.
súnmọ́ wa. Ìpàdé wa yìí yóò jẹ́ ayọ̀. Gbọ́kàn wa gbàgbọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. A ó sì wà pẹ̀lú rẹ̀ Jésù. Ilé wa náà. bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè ọba tó fún wa ní orí ọ̀fẹ́ ètò tòní nǹkan tá à ń sọ fún wa ní wípé nírú àkókò bí èyí tí ohun gbogbo rí bó ṣe rí yìí ẹ má jẹ́ aronú ẹ má jẹ́ abanújẹ́ ohun táwọn Ògòdó Ìyìn gospel band tí wọ́n wá sọ fún wa ní wípé ohun rere ni láti máa fẹ́ pẹ́ fún olúwa àti láti máa fi fún orúkọ rẹ̀ ọ̀gá ògo láti máa fi ṣeun ìfẹ́ rẹ̀ hàn ní òwúrọ̀ àti òtítọ́ rẹ̀ ní alalẹ́ nítorí pé bó o bá ń kárí bọnú tó o bá ń sunkún tó o bá ń bọkàn jẹ́ wàá kàn máa dógbó lásán ni ẹkún ti jẹ́ kí ọmọ 20 years míì kó dàbí ọmọ 30 years ẹkún ti jẹ́ kí ọmọ 30 years míì dàbí ìyá 60 years ìrònú àti ìpohùnréré ọkàn ó ti jẹ́ kẹ́lòmíì bẹ́ẹ̀ lómi bá kọsẹ̀ báyìí kọ́lọ́run ṣàánú wa nírú àkókò báyìí ṣí ọkàn rẹ payá jẹ́ kí ọkàn rẹ kó máa yin ọlọ́run jẹ́ kí omi ara rẹ ẹ̀jẹ̀ ara rẹ kó máa yin ọlọ́run wàá sì rí wípé ayé rẹ yóò gba ìtúsílẹ̀ nítorí pé lẹ́yìn ìyìn èèyàn tún máa ń gbégbá ọpẹ́ ni ohun tàdúrà bá ṣe tì ìyìn la fi ń ṣẹ́gun rẹ̀ lórúkọ Jésù mo gbàdúrà fún ọ níbikíbi tó ti ń gbóhùn ọlọ́run lẹ́nu mi ogun tó dojúkọ ohun tó ń fún ọ ní ìbànújẹ́ bí o ti ń yin ọlọ́run lórúkọ Jésù wọn ò ṣubú níwájú rẹ̀ adúpẹ́ lọ bàbá wa nínú olúwa prophet Olúwaṣẹ́gun Adébáyọ̀ anis Ògòdó Ìyìn gospel band wípé a pè wá sórí ètò yìí ẹ sì ní àǹfààní láti darapọ̀ mọ́ wa a lérò pé tá bá tún pè nígbà mìíràn ó ní àǹfààní láti darapọ̀ mọ́ lórí ètò yìí a gbàdúrà fún yín lórúkọ Jésù ọlọ́run alààyè yóò wà pẹ̀lú yín ojú òsì ní tìyín lórúkọ ti Jésù Kristi ilé ìjọsìn Sacred C&S Church Ebenezer Model Parish Àgbàlá Ìtura àwọn ń ṣe ìsọjọ́jọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ lónìí ní aago 5 ìrọ̀lẹ́ ní Fàjọ́ Junction ní Ọbántòwò tẹ́ bá ti dé Fàjọ́ Junction ẹ ti rí i pé àwọn ṣọ́ọ̀ṣì kan wọ́n rẹ̀ tó ń ṣe ìsọjí ilé ìjọsìn Sacred C&S Church Ebenezer Model Parish Àgbàlá Ìtura ni wọ́n ń ṣe ìsọjí yẹn lọ́wọ́ ìdásí àtòkèwá divine intervention ní àkòrí ọ̀rọ̀ lórúkọ Jésù Olúwa yóò dá sí ọ̀rọ̀ ayé rẹ̀